Ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí channel wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ irú àǹfààní nígbàkúgbà tá bá ti drop video. A ní dá yín lágara ká má fọ̀pápọ̀ lọ́pọ̀lọ́ péjò. Ẹ bá wa wo àwọn videos yìí. Ó rọrùn fáwọn èèyàn kan láti gbèrò yín kú nípa èèyàn. Kí ló ṣẹlẹ̀ sí Wàsílà? Ipò wo ni Wàsílà wà? Ó kú ní àbórùn, àbó wà láàyè. Lágbára Ọlọ́run ikú ìpẹta lójú ran. Ikú ò ní pọmọ ọlọ́mọ. Àìmọ̀ kìí sì pọmọ ọlọ́mọ jẹ. Ẹni tí ọ̀gbọ́ tẹnu ẹ̀gà ní pẹ́ yóò kó ń pàátó. Wàsílà rìkọ́ọ̀dù Oloolu ni gbogbo wa ń gbépò yẹnu. Ilé pè ń sẹ́, ilé èbó ń sẹ́, nítorí ẹ kójú ẹ̀ orí lórí, ẹni tó bá ṣe ń tẹ́nìkan ò sí rí, nítorí rẹ̀ bá rí kọ́ fara mọ́. Wàsílà sọ̀rọ̀. Àwọn atọ́kùn Oloolu náà sọ̀rọ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀. Kí n Wàsílà sọ? Kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ? Kí latọ́kùn Oloolu sọ? Láàárọ̀ ìjíjí tí mo jí ni mo gbọ́ táwọn èèyàn kan sọ wípé Wàsílà ti kú, but lo and behold arábìnrin yẹn ò kú kò sì ní kú lágbára Ọlọ́run dáwọ́lé, Ọlọ́run tiẹ̀ ti dáwọ́lé already. Ṣùgbọ́n kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ now ní comment section program tí mo ti ṣe ni mo ti rélé yìí. My uncle sold oro, which is deity and the traditional heritage of my family. All the family elders call everyone who knows about the missing deity and all denied. Ntẹ́ni yẹn sọ ni wípé ọ̀nkú àwọn kan ta oro ìdílé àwọn, ìṣẹ̀ṣe ìdílé tàwọn. Gbogbo ẹbí wá péjọ, àwọn àgbààgbà ẹbí péjọ. Ta ló sàn sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀? Ta ni nínú yín lọ́fàwò tó nù ìjẹsù? Lọ́fọ̀bẹ tó nù ìjẹsù? Gbogbo wọn sẹ́, agbọ́n sẹ́, oyin sẹ́. At the end of the day, ẹni tó gbé ó kú láàrin ọjọ́ mẹ́ta. Ntó ṣẹlẹ̀ sí ìdílé wọn lélẹ́yìí. But the man who actually did the act died the third day, and the man who bought it from him, ó dá padà nígbà tí ò ní sinmi. And the man who bought it from him returned it the next day, saying he can't proceed with it. He was actually saying a lot that happened to him within short period that is in possession of the deity. That is, ẹni tó rà ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ti ṣe wí àràgbá ló dé bá. Ó dá padà. Ẹ dákun o, ẹ má bínú ń ọ̀rà mọ́ o. Olóríṣiríṣi àjálù ní ṣẹlẹ̀ so níwọ̀nba àgbà tí kinní ọ̀hún fi wà nílé o. Ìṣẹ̀ṣe ń bẹ. Ìṣẹ̀ṣe sì làgbà. Ìṣẹ̀ṣe làgbà oògùn. Now, ẹni sọ pé that was not the first time. People will be testing the power of Oloolu as a paramount masquerade in Ibadan land. Ajagbemakefiri did the same thing sometimes in 1974 or thereabout. You see, all these religious bigots have nose-dived the inherited culture of our fatherland in Yoruba land. It is high time government continue to remove any Oba or anybody that is trying to ridicule the culture and custom of our fatherland. Another person here, in Ghana here, Ghana lẹ́ni wà. There is a festival called Omo-Owo by the Gans in Accra, which is the capital of Ghana. The festival is for 1 month. Oṣù kan wọ́n fi ṣe. No music in town. Wọ́n bá ti wá ń ṣe o. Ṣẹ̀kẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ fọwọ́yọ̀, agogo ọgbọ́dọ̀ dún, ìlú ọgbọ́dọ̀ dún, gbogbo nǹkan gbọ́dọ̀ wà wẹ́lo láàrin odidi oṣù kan yẹn. Okay, no music in town, no church music and playing of any instrument. And the same applied to the Muslims and everyone. In fact, I was in a church when they came to seize the church instrument and made some arrests because of violation of their culture and traditional festival, and the government are fully in support of them
long live Yoruba culture and traditions. Problem táwa ní nílẹ̀ káàrọ̀ òjíire òun náà ni wípé kàkà kíjọba tiwa kí wọ́n múrú olúwo òun tì mọ́lé tí ń fọ́ àṣà lójú tí ń tẹ ìṣẹ̀ṣe lẹ́mọ́lẹ̀ tàbí kí wọ́n kí nílọ̀ kí wọ́n wọ̀nù ẹ̀ eré bí wọ́n ṣe wọlé ẹ̀kejì ńlá alákọ̀ọ́rí wọn ń san káàkiri. Àwọn kan ní Ìbàdàn àwọn fẹ́ gbé sàríà wọlé Seyi Makinde nílò wọ́n ní kó máa jà rẹ káwọn máa wò. Lo and behold àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí sáwọn ni wọ́n mú Seyi Makinde jà rẹ ni. Majority wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ iye population Muslim tí ń bẹ Ìbàdàn iye Muslim tí ń bẹ Nàìjíríà. Wọ́n ti gbàgbé pé àwọn Muslim táwọn ń sọ yìí APM lásán ẹgbẹ́ òṣèlú APM àwọn Muslim kan bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ń bẹ̀ sẹ́nìkan lè fọ́ọ̀sì wọn pé kán má dìbò fẹ́ni tán fẹ́ dìbò fún àbí kán má fọ́lọ̀ ẹ̀ tán fẹ́ fọ́lọ̀. Wọ́n ti gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ Muslim ní jẹ lábẹ́ àkọọ́dù. Ṣé yóò wá torí pé àwọn àfáà kan níbì kan inú wọn ò dùn sí nǹkan kan yóò wá sọ pé torí pé wọ́n ìjọba ọgbà kan establish sharia àwọn ò wá ní tẹ̀lé gómìnà àwọn ò ní tẹ̀lé ìjọba àwọn ò ní tẹ̀lé olóṣèlú wọ́n wá torí ẹ̀ sọ wípé ibi tí àwọn àfáà yẹn tẹ̀ sí náà fẹ́ tẹ̀ sí mi mọ báwọn èèyàn ṣe máa ń báwọn èèyàn míì ronú torí pé baálẹ̀ fẹ́ràn ọbẹ̀ ẹ̀gúsí ó ṣe wá di tó gbogbo aráàlú jẹ́ torí pé wọ́n kórìíra ẹnìkan ó ṣe wá túmọ̀ sí pé mi náà gbọ́dọ̀ kórìíra ẹni yẹn torí pé àjọ ń sẹ̀sì kan náà àbí torí pé àjọ wà lágboolé kan náà bẹ́ẹ̀ nìyẹn bá ṣe ọ́ tí ọ̀sẹ̀ ìmí ń kọ́ what are you talking about kò yé mi pẹ̀lú ọ̀rọ̀ káàrọ̀ òjíire ó sú mi wọ́n dẹ̀ kó déédéé kóra wọn jáde nílẹ̀ Yorùbá lónìí àbí ní South West gómìnà kan ṣoṣo ló jẹ́ Muslim àwọn tó kù Christian ni wọ́n ẹ lọ yọ wọ́n pò kẹ́ fi Muslim sí. So òṣèlú là ń gbogbo nǹkan tí wà nílẹ̀ Yorùbá òṣèlú là kì í bọ gbogbo ẹ̀ gbogbo tó yẹ ká ṣe àfòṣèlú sí ni. So now like I said lady yẹn sọ̀rọ̀ ìyẹn Wasila ó sọ̀rọ̀ fúnra lára ẹ̀ then gọ́ọ̀mẹ̀ntì náà sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì náà sọ tiwọn because èmi béèrè wípé ṣé lóòótọ́ ló kú did the lady who film Oloolu masquerade procession die so àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń sọ ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹni tó jẹ́ aláwo Oloolu. Wasila wà láyé nǹkan kan ò ṣe Wasila o gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kíní rẹ̀ kọ́ lọ stop ẹ̀ kọ́ ẹ̀ bá RIP ara wọn ni wọ́n ń gbé jáde o. Lágbára Ọlọ́run. Wasila wà láàyè ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o. Ẹ jẹ́ bá wa dárúkọ yín fún àwọn tó wọ̀. Orúkọ mi ni Olúwo Ìṣọ̀lá Gbọ́láhàn Akeem. Ẹ ṣé bàbá ẹ jọ agboolé bola wà yìí sá. Agboolé Oloolu ní òde ajé Oloolu nílùú Ìbàdàn tí wọ́n wà ní ìjọba ìpínlẹ̀ Ìbàdàn North East Local Government. Ẹ ṣé bàbá wa pẹ̀lú ìròyìn tá a rí ní orí ayélujára nípa ọmọbìnrin tí wọ́n lóyún báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ sá. Ṣé Wasila. Wasila bẹ́ẹ̀ ni sá. Last year ó fídíò àwọn èrò Oloolu bẹ́ẹ̀ kò rí gbé dáadáa but this very year ní ọjọ́ Thursday tó lọ tó jẹ́ the last day tí Oloolu máa ń jáde so Thursday yẹn gbogbo ọ̀nà ọ̀rẹ́ méjì Agúgù Ìta Mẹ́rin ló máa lọ so by the time tí Oloolu dé àdúgbò wọn ó múra bí obìnrin according to her ó múra bí ọkùnrin ó wá bọ́ sí farada wọn lórí òkè ó wá ya ó ṣe fídíò conference àwọn èrò Oloolu orí Oloolu gangan gbé so ti yé ṣùgbọ́n gbogbo àwọn tó wà ńbẹ̀ ó gbé ato ó gbé àwọn míì náà tí wọ́n jẹ́ ẹntọ́ràǹdì Oloolu àtàwọn èèyàn yẹn ó wá gbé lọ sórí TikTok ó wá kọ sí TikTok pé this is Oloolu at Sokoti area àwa rí nǹkan yẹn ìgbésẹ̀ wa wáyé lórí ẹ̀ òun náà ìgbà tí wọ́n padà rí ó sọ pé ìgbà tí òun ti ṣe nǹkan yẹn lára àwọn ò ti yá but for the interest of peace torí táwọn èèyàn bá rí wọ́n lè fọwọ́ bà kí wọ́n máa nà án so àyè láti mú kó lé àlọ́ fi sọ́dọ̀ àwọn
agbófinró kí tẹ́sán yóò fi lọ sí ilẹ̀ tó gba àwọn tí wọ́n rí TikTok yẹn ní ẹ̀yà lọ bolé wọn. ṣé fídíò yẹn sì wà lórí TikTok báyìí? ó ti delete ẹ̀ bẹ̀tà wa kọ̀ọ̀kan ní lọ́wọ́ adẹ̀ láwọn pictures yẹn lọ́wọ́ tàbí lè ṣe backup against ẹ̀ ó agree pé lóòótọ́ ló ń ṣe. ẹ ṣe bàbá wa a rí pé fídíò kan náà circulate online bí tí wọ́n ti ń ṣe ìràpadà bí la máa pè fún nípa ilẹ̀ létà làwọn gbọ́ pọ́n ní ọmọ yẹn ti kú báwo ló ṣe jẹ́ bàbá? ọmọ yìí ò kú o. ẹ bá wa sọ fún àwọn ará ilé kí wọ́n gbọ́ ọmọ yìí ò kú o. Wásílà wà láyé o. ẹ bá mi sọ fún ẹ. Wásílà wà láyé nǹkan kan ò ṣe Wásílà o. gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kọ́ lọ stop ẹ̀ kọ́ ẹ̀ bá RIP ara wọn ni wọ́n ń gbé jáde o. Wásílà wà láàyè ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o. so gbogbo information tẹ̀ ń gbọ́ tẹ̀ lórí Facebook àbí anything yẹn pé RIP Wásílà irọ́ ni. ọmọ yẹn wà wọ́n ti ṣèrà padà fún nìyẹn kò sí nǹkan kan tó máa ṣe mọ́. àwọn rúmọlẹ̀ wọ́n ti gba tí wọ́n fẹ́ gbà wọ́n dẹ̀ ti tú sílẹ̀ pé kò náà mọ́ ṣe mọ́ onáà rẹ̀ tọ́ ẹnu ààrẹ sọ pé òun ò ní ṣe mọ́ so irú kú ló wá fẹ́ pa sáà ní ẹ fẹ́ pa fúnra wọn ni tí wọ́n fi ń gbá RIP sórí kíní rẹ̀ kò tí ì kú o. Wásílà ń bẹ láyé ó ń bẹ lé wọn lọ́rẹ̀ méjì o. ẹ ṣe bàbá kí ni ìmọ̀ràn yín fún irú àwọn èèyàn bíi Wásílà náà tẹ̀ máa ń wúrú wà yẹn? Wásílà nǹkan ti fún ọ nímọ̀ràn jọ yẹn ó ní kí wọ́n má dẹ́jà ó ní tí wọ́n bá ti sọ pé èèwọ̀ ni pé òun ti ṣe báyìí ojú òun ti já pé láyé òun tọ́dún Olóòlù bá ti ń bọ̀ gan òun ọmọ Ìbàdàn ẹlẹ̀ nígbà Olóòlù bá tán òun padà wá sí Ìbàdàn torí tójú òun rí Ọlọ́run ni ò pa òun so káwọn kíkàlùkù náà rí kí wọ́n fi sàríkọ́gbọ́n bẹ́sẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá sọ wọ́n ní bàbá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún tá a mẹ́yìn lọ́wọ́ òsì tá a fẹ́ yìnyín láti bí ìdẹ́sẹ́yìn ẹni tí ò ní yìnyín ò ní yìnyín so kò sí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ṣe ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ẹni tí ò ní gbà ò ní gbà kórìí tèmi ọmọ ṣèmi ní adọ́run mòótọ́ o. ẹ ṣe bàbá wa lórí ọ̀rọ̀ táwọn èèyàn wa máa ń sọ online torí àgbọ̀ máa fi gbogbo ẹnu sọ tí wọ́n máa ń ní Yorùbá level ṣé Yorùbá level ni ọ̀rọ̀ Olóòlù? kí ni dé Yorùbá level ṣe bí kálukú ṣe tí ó jẹ ni kálukú wá nǹkan jẹ ní Yorùbá level ẹ ń bá fẹ́. bàbá mi tó fi wọ́n ṣe ẹ̀yẹ. òòsàn kì í ṣe Yorùbá level o má débẹ̀ ni o tó bá ti ṣe ń èèwọ̀ dandan ni kójú ẹ̀ orí tí ò yẹ kójú ẹ̀ orí kò sí ti jẹ́ Yorùbá level tí wọ́n fẹ́ sọ Yorùbá level báyìí lè máa sọ bóyá lórí ọ̀rọ̀ ọba bóyá lórí àṣà mo dára pé nǹkan yìí èèwọ̀ ni tó wá ní Yorùbá level ní tó lọ kọlù ẹ̀gbọ́n tí wọ́n ìlú tí wọ́n máa lù fún lóòlù ni. báwo ni a ṣe máa lù wá. wọ́n ní ó dúró dò lérù lóde ó dúró dè sù ọ̀dàrà pé wọ́n tó bá dúró dò lóòlù níwájú tẹ òun dúró dè sù. ó dúró dè sù. ó dúró dè sù èsù ó ṣe yóò ṣe mọ́ àwọn nǹkan rẹ̀ kò tí ń díjẹ́ Yorùbá level lọ́dọ̀ Olóòlù mọ́ débẹ̀ ni tó bá ti débẹ̀ ó jìyà bẹ̀ fàkàtì. ẹ ṣe bàbá ẹ bá a dárúkọ ilé ẹ̀ka sí. orúkọ mi ni Olúwo Gbọ́láhàn Ìṣọ̀lá Hakeem tí mo jẹ́ akọ̀wé fún mọ́gàjì ilé ajé mo tún ń ṣe akọ̀wé fún odidi ilé ajé Olóòlù. Alright, má rú lóògùn ẹrù béèbó bá rú ọrùn ọwọ́ nǹkan bá ti pè léèwọ̀ my lovely brothers and sisters má tẹ̀rí sí o àpá kìí dàbí ojú ara opó kìí jọ àtọwọ́fẹ́ ẹ̀gbìn kìí jọ ẹ̀lọ́ ìlẹ̀kẹ̀ mi jámà tún so okùn yìí gùn tó kùn kí nǹkan ọmọ ṣèyàn lọ́dà ó ṣe mí mo tọ́jú ẹ̀ kì í bọ̀ sípò mọ́ òwe mi ẹ̀gbékalẹ̀ ọ̀rọ̀ mi ti yí àwọn ọ̀jọ̀gbọ́n tí mo gbìyànjú àti mú jáde ń bẹ̀ fún ọ ni pé ọ̀dà kọ́ mọ̀ ṣẹlẹ̀ síyàn jù pé kọ́ ṣẹlẹ̀ síyàn kéèyàn máa wọ́nà àbáyọ ìsun ẹ̀jẹ̀ dá ìsun ẹ̀jẹ̀ ọ̀dà lóòótọ́ ṣùgbọ́n wọn bá nǹkan tó ti rọra ṣéun gbogbo ojú tó ti rí un ariwo tí wọ́n ti pa ń bẹ̀ gangan ni wọ́n ń pè ní ẹbọ ọbẹ̀ gangan lẹ́nu aráyé tí wọ́n ń pè lẹ́bọ ń bẹ̀. Wásílà gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ó gbìyànjú ẹ̀ lẹ́sìn láti rìkọ́ọ̀dù Olóòlù
tí wọ́n lóbìnrin kì í rí tàbí kì í róbìnrin wọ́n gbìyànjú láti rìkọ́ọ̀dù ẹ̀ kò rí rìkọ́ọ̀dù lọ́dún eléyìí ó wá múra bí ọkùnrin ó mú ṣe kíni ó múra bí ọkùnrin ó rìkọ́ọ̀dù kò tún rólóòlù gangan náà rìkọ́ọ̀dù ìyẹ́lẹ̀ ó máa wo ìyẹ́lẹ̀ ó máa wo lẹ́yìn ẹyẹ o ẹ ò tẹ́yẹ rí ìyẹ́lẹ̀ ó máa wo àkàndá ìyẹ́lẹ̀ ó máa wo lẹ́yìn ẹyẹ o kò rí olóòlù rìkọ́ọ̀dù àwọn alátẹ̀lé ẹ̀ náà ló tó rìkọ́ọ̀dù ó wá bóńlé pàdé Wásílà dìnáì ó lóun ò rìkọ́ọ̀dù olóòlù lóòótọ́ ló ń lọ sí ṣọ́ọ̀bù òun lágbègbè ọ̀rẹ́ méjì òun ò ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù torí pé gbogbo àdúgbò bẹ̀ ńlọ dátọ́ pakése òun wá rápọ̀ lọ́pọ̀ àwọn èèyàn tí wọ́n ń kọjá òun ráwọn àmọ̀tẹ́kùn náà òun bá ní kó òun ó rìkọ́ọ̀dù wọn ẹ̀já gbọ́n tí Wàsílà sọ o Wàsílà o the female TikTok content creator at the center of controversy surrounding the annual Oloolu Masquerade Festival in Ibadan, Oyo State has denied filming the sacred Oloolu Masquerade and dismissed widespread social media speculation that she had died. Ó lóun ò kú. Ẹ jẹ́ kí n dúpẹ́ olórí àdáàdátọ́ lọ́wọ́ Mr. Olùsànyà Dàda mi ní wáìtì ẹ ṣe mọ̀rọ́wọ́ yín. Ẹ láǹfààní àti ra gift fún mi ẹ ti rí logo gift bákan náà lẹ sì ti rí sticker ẹ lè ra sticker fún mi bíi ti Mr. Dada ẹ lè ra gift fún mi so ilé tó bá wù yín bẹ́ẹ̀ ni speaking by telephone lórí ètò kan tó wáyé lórí rédíò Lágelú ibi tí wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò láàárọ̀ yìí ẹ̀gbọ́n wa Adésóyè Ọmọ́tọ̀sọ́ ńlọ fọ̀rọ̀ wá lẹ́nu wò now okay Wasilat insisted she neither recorded the referred traditional figure nor lost her life okay she said and I quote I am not dead I did not capture the Oloolu Masquerade may I not be implicated ẹ̀ntàn mo lọ sí ìdí òòṣà tí wọ́n wẹ̀rí wẹ̀rùn fún tí wọ́n ṣètùtù fún ló ní wọ́n implicate òun I did not record Oloolu she said she explained that on the day of the incident last Thursday around the Oremeji axis she went to her shop but did not open it remaining outside because the area had already been packed up. She said she saw people and an Amotekun vehicle passing, filmed that scene and posted it online. She maintained did not pass along that route. She said, and I quote, everyone in the TikTok comment section asked me to delete it. The following day, while I was at the shop, they came to meet me there. I do not know why the eyewitness on Thursday did not defend me. I don't know who came up with that agenda, but I know God will judge. Ẹja wo nǹkan tí arábìnrin yìí sọ. Now, fúnra lára ẹ ló rìkọ́ọ̀dù, fúnra lára ẹ ló post ẹ̀ sórí TikTok. Àwọn èèyàn wá gbogbo àwọn tí wọ́n comment sábẹ́ post ẹ ní TikTok yóò dáa fún wọn. Ọlọ́run ó kẹ́ wọn bó ṣe kẹ́ mọ́ rẹ́ ni kí ọmọ káàbá yóò rọ̀ wọ́n lọ́rùn ìgbà ó dẹ̀ fún wọn. Àwọn ọmọ ọkọ ilẹ̀ káàárọ̀ òjíire tí ó fẹ́ kí àṣà àti ṣe wọ́n parẹ́ nù